ìkárá alé káàbọ̀ náà ìkérò ọ̀nà o. Èyé akin, èyé akin, èyé akin, èyé akin, èyé akin, èyé akin. Ìjọ̀gbọ̀n lé wà ládé. Wọ́n ará mo ti sọ fún wọn pé o ti wà á láì fún mi jòrò bọ̀. Ó dàbí pé wọ́n ṣe nǹkan mi. Má wọ̀ ọ́ àti lọ check wọn. Wọ́n bí ti díẹ̀. Just hold my name. Iṣẹ́ kì í ṣe náà bá mo ṣe bẹ́ẹ̀ kété olé ló kú fún aṣọ okó kété rẹ̀ jọ mímì kankan ṣe níbẹ̀. Ó disturb mi. Wé mi ó pé òye. Dìde mọ́tò lábọ̀lẹ̀. Wí kò ìdọ̀bálẹ̀ ìṣèwà dìde. Màá lé o. Ọ̀yá dìde sókè okun. Ṣáàlà ni iye rẹ̀ sí kọ́ bàbá rẹ̀ sí kọ́. Dìde irọ́ dìde. Dìde jẹ́ mi rí ọ. Dìde. Ọmọ rẹ̀ bí yẹn jòkó. Kọ́ orúkọ rẹ̀. Tẹ́niọlá ni mo. Tẹ́niọlá wàrí nífẹ̀. Náà. Náà ẹ̀dùn mi. Ààrẹ náà ọ̀sán ogun. Má ṣalápá ike o. Ààrẹ máa mú ṣalápá ike náà. Ọ̀sán ogun. Ọyọ́ òṣìṣẹ́. Kò síṣẹ́ tí mo lè ṣe mọ́. Ẹ ṣiṣẹ́ kò yóò ṣe. Kò síṣẹ́ tí mo lè ṣe. Ọmọ jíjẹ ṣíṣe. Gbogbo ẹ̀. Gbogbo ẹ̀. Kété ẹ lọ́wọ́ ṣe. Gbogbo ẹ̀ mo mọ̀ ṣe mọ́. Ìyẹn sí káwọn àbúrò. Mo mọ ogún dáadáa. Ìyẹn olódó ni o. Tó máa fẹ́ lẹ́bi etí. Àṣẹ pọ̀kípọ̀kí. Ọmọ olùkà o lọmọ ń ṣe o. Ó dàbí mọ́mí sí mi fẹ́ láìkẹ́ ọ̀. Ó máa ní lọ́ọ̀kan. Ṣé wọn ní láìkì mi kè? Mo sì gbọ́nlẹ̀ báyìí wọn ní láìkì mi. Ìyá Akin ló fi ń ṣeré. Ìwọ alẹ́ mi ò ẹ̀yà ọmọ ẹkú mọ̀wọ́ ilẹ̀kùn àmọ̀jú ìyá àjẹkù. Yorí mi o. Okun àwé. Kọ́ ọwọ́ orúkọ rẹ̀. Ọ̀yá dìde kára sókè. Káraró. Ìyá Akin. There's washing machine at home. Why you do? Babe, stop now. Akin ọmọ Akin. Mọ́mí mi láìkẹ́. Má gbàgbé o. Àjọrò náà ìpè ní jèrò o. Mọ́ jùnú bí mi o. Mi láìkẹ́. Ẹ kò fẹ́ stress ọmọ ọlọ́mọ ni ẹ dẹ̀ mú. Hello, calm down now. I'm talking to my mom. Ṣé kí mi àmúlé? Ṣé kí a lọ? Ó yẹ ṣe nǹkan tó fẹ́ ṣe. Tẹ́ni, bóyá àbí kí mi tún kọ amúlé. Kárí ọṣẹ lè yí wálé mi àwọn àṣẹ síta. Akin olíbi àmúsí o ọlápá òṣẹ́ o ọ̀rẹ́ yìí ẹnìyá o wọ́n ní láti mójútó. Let's watch and see what she wants to do. But I'm suspecting my mom. Oh man. God has given me this. I'm not getting me here. Ọmọ rètè orí bọ́ọ̀lù làwẹ̀. Mọ́mí báwo tí màá fi fún ọkọ wa? Adigun olórí burúkú wèrè. Adigun látẹ̀rẹ̀ lọ kí ṣọ́ṣà ọlọ́ni àmọ̀. Adigun mọ́mí mo bá orí rẹ̀ burú kẹ́pẹ́ mẹ́ta ọ̀ àdáhùn òkú ẹ̀mẹ́ta náà ipò kú ní pópó. Yákí bá fòkè mẹ́ fọṣọ á. Yákí. Àbáṣà Yákí báàgì àpò mi kọ́ yá jẹ́ ọ̀rọ̀ ní kẹ̀ fọṣọ. Kẹ̀ fọṣọ ń bọ̀. Olóògbé orí kùtùkùtù bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò ṣẹ́ṣá. Yákí. Kò sórí mi. Ayé rẹ̀ ń bọ̀. Ó kú jàre ọmọ. Mọ̀ṣá. Àmọ́ mi filẹ̀ ẹjọ́ ń ṣe máa. Jáde èmi jẹ́ pọ̀ bọ̀. Mọ̀ṣá. A ò ṣe o. Ọ̀nà mú. Èyí kí wọ́n fọ́ ní lọ́lọ́. Ọkọ rẹ̀ òun náà ló ló kẹta àwọn ní orí aṣọ rẹ̀ ni ìyàn bẹ sẹ́ẹ̀dì ọkọ̀ bẹ̀rẹ̀ fún àpọ̀ ká bá mọ̀ mọ́ sí pé tí mi pa ọ́ ni o. Ọyọ́ jẹ́mi kọ́kọ́ jẹ́mi ṣàkárẹ́ fún ọkọ̀ kan
Àkọ́kọ́ gbé ọmọ alùpùpù sọmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Wàá jọmọ́lẹ̀ kété rírí kẹ̀ nínú rẹ̀ á jáde. Ṣèbó orí bí mo ṣe gbọ́, wà á gbó. Etí aṣọ náà ti máa ń bẹ̀rẹ̀ aṣọ. Wà á métí rẹ̀, wà á métí, wà á sẹ́, wà á sẹ́. Ó Àdìgún. Ọ fẹ́ jókòó. Kúṣẹ́ o. Ilẹ̀. Ọ̀rẹ́. Onídúró mi ẹ ṣeun o. Onídúró mi ẹ ṣeun o. Àǹtí, onídùúró yìí ti jókòó lọ́sẹ̀ tí o. Lọ́tọ́ kàn mí pọ̀ ẹ fẹ́ ṣe wà yìí. Àwọn tó ń níṣan ìrìn lọ wọn ìgbénu lé ilé tẹ́rí gan-an yìí ń jò tẹ̀sí wà. Onídùúró mi ẹ ṣe o. Àwọn tó ń ní gẹ̀ẹ́dì lọ tó ń gbé gẹ̀ẹ́sì wàhálà ìyá wọn lápá. Àwọn nìyẹn. Ire o. Onídùúró yìí. Wọ́n gbọ́ ti mú olówó ti páká ó ti páká o. Jí látàárọ̀ òun aṣọ mẹ́ta èjì àbọ̀ gan ni èpè mẹ́ta kí mo máa fọ tán sínsìn. Ọdẹ àtúntò ọmọ kò ṣe ọkọ̀ ìṣèbè yìí. Ẹ má bínú ma. Ṣé bí wọ́n ti kárẹ̀ lọ́wọ́ níṣan àbá lọ́wọ́ níṣan? Mo ń fọṣọ yẹn mọ́. Ìfọṣọ? Bẹ́ẹ̀ni màá mú. Ètò mẹ́ta kò kó kémi ìwé ní mẹ́ta èpè èjì àbọ̀ kí mo kó sómi látọgbọ̀n ìṣẹ́jú. Kò sílẹ̀ iyó. Ẹ jẹ́ ń fọ ẹ jẹ́ kí n bá wà ọ́ iyó. A ti fọ. Mo ti fọ. A ti fọ. Bẹ́ẹ̀ni màá mo ti fọ. Aṣọ kan fọ lẹ yìí tó wà bó ṣe é pé kọ́ ọba kò sí ọ̀fọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni màá mo ti fọ mọ́. Ayé Àdìgún wo. Akin o. Ìyá Akin kí ló ṣẹlẹ̀ náà? Ìyá Akin kí ló ṣẹlẹ̀? Mo ní kó má máa pè mí ní ìyá Akin, èyí Akin, èyí náà. Ẹ̀yin àtẹ̀dẹ̀ yìí. Babe, what have you done to my mom? She asked me to wash the plate and I'm washing them and she's complaining that it's not. I'm complaining. Èyí rẹ̀ á complaining. Àbá rẹ̀ á complaining. Mẹ́ẹ̀ pè mí lé ìyá Akin o. Mi ìṣà ìyá Akin, èyí Akin. Èyí Akin. Ṣé bá ní washing machine mo tó má stress ọmọ ọlọ́mọ náà? Kí ló ṣẹlẹ̀? Ṣé bó ọdún ẹbú mi àjùyà lójú ọkùnrin lè Mummy, ẹ má bínú ma. Ọmọ gidi tún lè lé iná ṣe bó dress dáadáa. Ọtí rúra ọmọ kan fẹ́ yọ akọyin ọmọ mi sí mi. Irọ́. Ọtí fẹ́ kọyin ọmọ mi sí mi. Mummy, ẹ má bínú. Yọ kọ́ kọyin ọmọ mi sí mi. Ṣé mi àtẹ ayò gbẹnu lè? Ẹ frustrate me now. Babe, just let me calm wash down. it. No, see. What did you do to my mom? I don't understand. She asked me to wash the clothes and I've been washing them. You know me there ti dùn kọ́ ti like ẹ̀. I don't know what to do. Yeah, don't worry. See, she's just in a bad mood. O shock me pé. Kọ́ bá bẹ̀ mo jẹ́ pé èyí àbá rẹ̀ ṣépè o. Èyí àbá rẹ̀ á ní bad mood. Mummy, ẹ má bínú. Jẹ́ kí mi yá sábà lára ni. Ìyá Akin. Ẹ̀ẹ́dẹ̀jọ́ náà. Èyí Akin. Bẹ́ẹ̀ rẹ̀ gbọ́dúgbọ́ báyìí náà ìgbóhùn gbòòrò fún ọjà òlé. Ọlọ́jà olórí burúkú ìpẹ̀lẹ́ kóòdì ní ti nọ́mbà ọmọ mi lórí fóònù rẹ o. Mo mọ̀ jẹ́ orí nọ́mbà ọmọ mi lórí fóònù rẹ mọ́ o. Ayé rẹ màá mọ́ o. Ìyá Akin mi láìpọ̀ tẹ̀ ń ṣe mi láìkẹ́ o. Mi láìkẹ́. Ẹ ṣe ká máa lọ sí ìlú Gàmí. Mi ò lọ síbi kankan orí ọmọ mi ni màá gbé. Adigun o. Ṣọ̀kọ̀dá pa ọ́ ni àrà pa ọ́ ni. Ṣọ́gbẹ́ òye òbí sásẹ̀yìn ògiri ọ̀yọ́jú. Yá kí aṣọ ẹ̀kọ́ kọ sínú olùkọ́ fọ́. Yákin. Yákin kàn. Ayé rẹ̀ á lọ̀nù. Yákin. Ó yá kọ. Òṣèkàn náà ni. Ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó aṣọ, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìjọkùnlé wàhálà dé o, rọra ṣe. Kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o, ojú rí àkóbí o, ní àṣìrìn o, kété po ni mo kí o, ọ́ tìdògbà, igi rẹ ni àmútìyẹ̀kùnrin.